Ẹ kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ẹ gbé wà tí ẹ ti ń wo ìkànnì HMTV lórí ẹ̀rọ ayélujára YouTube HMTV. A kú iṣẹ́, àsìkò bí ìlú tó lúkúlùkù wá wà bó ṣe rí. Ṣómìwá Emmanuel lorúkọ mi. Àwọn kan béèrè pé ọmọ ìlú bo ni mí, ará Akémàjú méjì, àjọgbẹ̀rú màjúgbẹ̀kọ. Ẹrú ní sinmi, ẹ̀kọ́ kìí ṣènìyàn. Èmi kan náà ni ìtòkù mórékè ọjà, torí pé èèyàn kì í nílé bàbá kó má nílé ìyá. Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó ṣẹ̀dá gbogbo ẹ̀dá sáyé, ṣùgbọ́n gbogbo ẹ̀dá ń gbélé ayé bó ti wù ú láì mọ̀ wípé aya ilé ayé gbé ni. Àwọn kan á máa sọ pé àràgbé layé, àwọn kan á máa sọ pé àní aya ilé ayé gbé ni, àwọn kan á máa sọ pé àwọn ń jayé. Èmi ò mẹ́ni tó ń jayé o. Ẹni tó bá nírò pé òun ń jayé, irú ẹni bẹ́ẹ̀ kò náròjinlẹ̀ ni. Èèyàn kì í jayé, ayé ló ń jẹ́ èèyàn. Ẹ wá gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá ilé iṣẹ́, bẹ̀rẹ̀ láti ilé iṣẹ́ kéréje. Bóyá ìwọ fúnra rẹ lè dá ilé iṣẹ́ rẹ lẹ̀ tí Elédùà wá fi ọ́ ṣọ̀gá lé lórí. Àwọn kan ló fi ọ́ ṣọ̀gá lé lórí o, torí pé ohun tẹ́dàá bá dà láyé, Ọlọ́run ọba ti kọ ọ́ sátẹ̀lọ́wọ́ rẹ̀ wípé ó máa dà á ni. Kì wá ṣe gbogbo ẹni tí Elédùà kọ dídá sátẹ̀lọ́wọ́ rẹ̀ ló padà dáa fún. Àìkú ní aláròjinlẹ̀ èèyàn, ìyẹn ni pé ẹni tí èèyàn bá rìn tí ò náròjinlẹ̀ á máa mú kọ́pọ̀lọpọ̀ kó rìnrìn àjò bẹ́ẹ̀ ni pé ó ṣílé ayé wá. Ṣùgbọ́n nígbà míì téèyàn bá bá olóríire pàdé, ẹni tó ń ronú tó lè tọ́mọdé sọ́nà, irú wọn ò ṣílé ayé wá o. Ẹ̀dá kì í déédé là láì jẹ́ wípé ó rí ẹni ọlà bá rìn. Eléyìí ló fẹ́ mú mi lọ sí ìtàn ọkùnrin kan, èyí tó jẹ́ wípé ó ní ilé iṣẹ́. Ilé iṣẹ́ wo lọ nìí ní? Ilé iṣẹ́ bàtà. Ìyẹn ni pé níbi tí a lè pè ní kọ́bùlà, àwọn tó ń ṣe bàtà, ó ní ọ̀gá yìí ló ní ilé iṣẹ́ rẹ̀. Kì í ṣe pé ilé iṣẹ́ ńlá náà tá ò rí rí ẹ̀ rí, ṣọ́ọ̀bù náà ni. Ẹ ti mọ̀ pé lórí ètò yìí a ò kí ń dárúkọ ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ là ń fẹ́ fi tó wa létí, torí pé ìtàn ilé ayé òun lètò tẹ́ ẹ̀ gbọ́ yìí. Bí ẹ ti ń gbọ́ ètò yìí, ẹ máa bá mi share ẹ̀, ẹ bá mi like ẹ̀, kẹ́ ẹ subscribe ẹ̀. Aago kan wà ńbẹ̀, ẹ tẹ aago yẹn. Tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ tẹ all, ìyẹn ni pé gbogbo ohun tá a bá ń gbé jáde ní ìkànnì yìí ẹ ó máa rí wò, nítorí pé ilé ayé àyágbé ni o, kì í ṣàwa la ní. Ayálé ayé gbé ni o, àwa kọ́ la ní ilé ayé. Ní ohun tí mò ń sọ lọ, ọkùnrin yìí Elédùà fún lóore ọ̀fẹ́, ó ní ọmọọṣẹ́, ọmọọṣẹ́ tó ní akàkéré nígbà tó bẹ̀rẹ̀, kí n sì sọ pé wọ́n tó 10, 10 in number bí àṣà eléyìnbó lọmọọṣẹ́ tí ọ̀gbẹ́ni yìí ní. Ó sì mọṣẹ́ tó pọ̀, ó mọṣẹ́ púpọ̀. Tó bá ṣe bàtà fún yín, kódà ẹ máa rò wípé òkè òkun ni bàtà yìí ti wá ni. Ẹ rò wípé òyìnbó ló ṣe ni. Ọlọ́run fún àwọn ẹ̀dá kan ní ọpọlọ láti ronú jinlẹ̀ lórí ohun tí wọ́n máa gbé jáde. Ìdí nìyẹn ni mo ṣe ń rọ̀ wá, ẹ jẹ́ á máa rántí pé ilé ayé ayágbé ni o, ayá ilé ayé gbé ni. Lágbára Ọlọ́run a ò ní ṣì í gbé. Ọ̀gbẹ́ni yìí ó mà ní àwọn ọmọọṣẹ́ bí mo ti sọ, ṣùgbọ́n àwọn méjì kan wà nínú àwọn ọmọọṣẹ́ yìí tó jẹ́ wípé ọpọlọ wọn ò yá sí ìmọ̀ dáadáa. Ọpọlọ wọn ò yá símọ̀. Tí wọ́n bá ti ń ṣiṣẹ́, wọ́n máa ń ṣe àṣìṣe tó lóyìnbó ń pè ní mistake. Kànràn kí ọ̀gá wọn yìí kó wá pè wọ́n sákìyèsí, kó fi sùúrù bá wọn lò. Ọ̀rọ̀ àlùfàǹṣá ló ń sọ sí wọn. Ọ̀rọ̀ àlùfàǹṣá tí ò ṣe é gbọ́ sétí. Ṣé òun lòun fi ṣe yín ni? Táyé bá ń ṣe yín, ẹ ṣe kúkú fi ran ìyá àti bàbá yín. Ohun tọ́gá yìí ń wí rèé. Ohun tí ọ̀gá yìí tó ń sọ nìyí.
wọ́n fi ọmọọṣẹ́ sọ́dọ̀ rẹ kò ní kó o máa rán sí àwọn òbí ẹ̀. Táyé bá ń ṣe yín, ẹ ò ṣe dúró sílé yín. Ṣé mo bẹ ìyá ńlá kù ìyá yín kó mú yín wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ni? Kábíyèsí Elédùmarè. Gbogbo alágbára ayé ẹja sinmi ẹ̀dọ̀, bó ṣe ń ṣẹlẹ̀ lókè bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ nsàlẹ̀. Àwọn ọmọkùnrin méjì tó wá kọ́ṣẹ́ kọ́bùlà yẹn ni pé bí wọ́n ṣe ń ṣe bàtà yìí, wọ́n kíyèsí gbogbo ọ̀rọ̀ tọ́gá yìí ń sọ. Wọ́n kíyèsí gbogbo ọ̀rọ̀ tọ́gá yìí ń sọ. Nígbà tó ṣe díẹ̀, ìkan nínú àwọn ọmọ wọ̀nyí kò lè pa á mọ́ra mọ́. Kò lè pa á mọ́ra mọ́. Ó lóun máa kúrò níbi tóun ti ń kọ́ṣẹ́ yìí. Kódà ó sọ fún ìyá ẹ̀ ńlé pé mọ́mì mi ò kọ́ṣẹ́ ńbẹ̀ yẹn mọ́. Ìyá sọ fún bàbá ọmọ. Bàbá ní níwọ̀n ìgbà tí ó lóun ò kọ́ṣẹ́ ńbẹ̀, òun ló mọ ohun tó rí. Ẹ jẹ́ á mú kúrò ńbẹ̀. Ọmọ yìí kò sọ gbólóhùn kan fún ìyá ẹ̀. Ohun tí ọ̀gá wọn yìí máa ń ṣe fún wọn. Ohun tọ́mọ yìí sọ ni wípé àwọn ti pọ̀ jù ńbẹ̀. Òun ò ráyè fojú síṣẹ́. Ṣé ẹ rí ọgbọ́n àgbà tọ́mọ yìí lò? Kò fẹ́ ba ọ̀gá ẹ̀ jẹ́ lójú àwọn òbí ẹ̀. Wọ́n ní ibi tí àwọn èrò ò pọ̀ lòun ti fẹ́ lọ kọ́ṣẹ́. Kábíyèsí Elédùmarè. Ìtàn nílé ayé o, ẹ jẹ́ á máa rántí. Ọmọkùnrin kejì ó wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Ó ń rọ́jú, ó ń rọ́jú, ó ń rọ́jú. Ó wá di ọjọ́ kan, ọmọkùnrin tí ò kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ yìí, bàbá ọ̀gá ẹ̀ yìí ó wá sọ̀rọ̀ sí i. Bàbá kan wá wà níbẹ̀ nígbà tí ọ̀gá ẹ̀ yìí ń sọ̀rọ̀ sí i. Ó wá sọ fún ọmọ yẹn pé kí ló dé tọ́gá yín ń sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ yẹn? Kí ló ṣe dandan kí o jókòó síbẹ̀ ni? Ọmọ yìí sọ pé ẹ fílẹ̀, òun ò mọ̀ nǹkan tóun lè ṣe, láì mọ̀ wípé ó ní oró burúkú nínú, ó ní ìwà ìkà nínú. Ẹ jẹ́ mọ̀ wípé ọmọ yìí ó bá lọ dọ́gbọ́n, ó lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀, ó ní kí wọ́n lọ na ọ̀gá òun nítorí pé ó ń sọ̀rọ̀ sóbí òun, láì mọ̀ wípé ọmọ yìí ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Kábíyèsí Elédùmarè. Gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ ẹ jẹ́ ọmọọṣẹ́ lábẹ́ èèyàn kan, ẹ má roròkèrò, kí n má fọ̀rọ̀ gùn. Ọmọ yìí lọ bá àwọn ẹgbẹ́ ẹ̀, ó sọ wípé kí wọ́n bá òun na ọ̀gá òun. Wọ́n mà lọ dènà de ọ̀gá yìí lọ́nà. Wọ́n nà án. Kí n má tàn yín, ọ̀gá tún dé ṣọ́ọ̀bù, ó tún ròyìn fáwọn ọmọọṣẹ́ ẹ̀ tó wà ńbẹ̀. Ọmọ tó dé ẹ̀yàn sí i náà wà ńbẹ̀ o. Níbi tó ti wá ń sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé ọ̀gá òun ti dé ṣọ́ọ̀bù. Níbẹ̀ ni ìkan nínú àwọn ọmọọṣẹ́ ti gbọ́, èyí tó jẹ́ ọmọ ọ̀gá tó wà ńbẹ̀, ọmọ tọ́gá yẹn bí. Kò mọ̀ wípé ọmọ ọ̀gá ń bọ̀ lẹ́yìn, nítorí pé òun náà máa ń ran bàbá ẹ̀ lọ́wọ́ nínú iṣẹ́ tó ń ṣe. Pé má fọ̀rọ̀ gùn, ọmọ yìí gbọ́, ó bá lọ sọ fún bàbá ẹ̀ wípé dádì mi, òun gbọ́ tí bọ̀dà lágbájá ń sọ báyìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù wọn tí wọ́n ń pe àwọn kan. Ọ̀gá bá pè é, ó ń gbọ́, kí ló sọ báyìí? Ẹni ibi sọ báyìí, ẹni sọ báyìí. Ó ní òun ò sọ bẹ́ẹ̀, ó ní òun sọ bẹ́ẹ̀, ó sọ bẹ́ẹ̀. Ọ̀gá bá fi ìbínú sọ pé kí wọ́n lé ọmọ yìí kúrò nílé, àbí níbi tó ti ń ṣiṣẹ́. Wọ́n bá lé kúrò nílé wọn níbi tó ti ń ṣiṣẹ́ yẹn. Ó ní òun ò kọ́ níṣẹ́ mọ́, wọ́n lé kúrò ní ṣọ́ọ̀bù yẹn. Ọmọ yìí bá lọ láì mọ̀ wípé láì mọ̀ wípé ó ṣẹ̀ tọ́nà wá wàhálà ni. Ọmọ tí wọ́n lé yìí, ìyá ò mọ̀ pé ó ń ṣẹgbẹ́ òkùnkùn, bàbá ò mọ̀ pé ó ń ṣẹgbẹ́ òkùnkùn. Ẹ má gbàgbé pé ìkan lọ kò rojọ́ fún wọn ńlé wípé nǹkan báyìí ni ìyá òun máa ń sọ. Kí n má fọ̀rọ̀ gùn, ẹ jẹ́ mọ̀ wípé ọmọ yìí tí wọ́n lé ṣìkejì yìí, ṣe nìyẹn lọ dènà de ọmọ ọ̀gá ẹ̀ o. Ṣé ló lọ dènà de ọmọ ọ̀gá ẹ̀? Wọ́n bá na ọmọ ọ̀gá ẹ̀. Kódà ojú ẹ̀ rí tó. Kí n má tàn yín jẹ, níbi tó na ọmọ ọ̀gá yìí dé, ẹ̀mí bọ́ lọ́wọ́ ẹ̀ o. Ẹ̀mí bọ́ lọ́wọ́ ẹ̀. Lẹ́nu ọmọdé yìí, ọmọ ọ̀gá ẹ̀ padà ṣaláìsí o. Nítorí kíni?
nítorí ọ̀rọ̀ àlùfàǹṣá tí ọ̀gá ń sọ sọ́mọṣẹ́. Kí n má fọ̀rọ̀ gùn, gbẹ̀yìngbẹ́yín àṣírí padà tú wípé òun ló nà án. Ọmọkùnrin yìí kò wá kọ́ṣẹ́ ní ìlú tó wà yẹn mọ́ o, ó lọ sílùú òdìkejì lọ kọ́ iṣẹ́. Kí n má tàn yín, ìwà tẹ́nì yìí ń hù níbi tó wà, ìlú òdìkejì tó wà náà ó tún bẹ́lẹ́gbẹ́ òkùnkùn bí àwọn ará wọn pàdé ńbẹ̀. Ẹ jẹ́ mọ̀ wípé ó padà ṣẹ̀wọ̀n. Ẹ wàá máa sọ ọmọ tó lọ nàgá ẹ̀, ọmọọṣẹ́ tó nàgá ẹ̀ nítorí pé ọ̀gá ń sọ̀rọ̀ sóbí ẹ̀, ọ̀gá ń sọ fún wọn pé òun ò rò pé wọ́n lè ṣoríire mọ́, ọ̀gá ń sọ fún wọn pé oríire jìnnà sí ọ̀tá wọn, kí n má wí míì. Ọ̀gá yẹn, ọmọ tó sọ̀rọ̀ sí bẹ́ẹ̀, òun ló dènà de ọ̀gá. Táwọn ọ̀rẹ́ ẹ̀ lọ nàgá ẹ̀, àṣírí tú ọ̀gá le bí mo ṣe sọ. Ọmọ yìí ló lọ kọ́ṣẹ́ lÉkòó, ó tún lọ hùwà bẹ́ẹ̀ níbẹ̀, ó lọ hùwà ìpáǹle torí pé ó jẹ́ ẹlẹgbẹ́ òkùnkùn. Ẹ má jẹ́ ń tàn yín, ẹni tá à ń wí yìí, ìyẹn ọmọ yẹn tó nàgá ẹ̀, tó tún na ọmọ ọ̀gá ẹ̀ débi pé hospital ilé ìwòsàn lọmọ ọ̀gá yìí kú sí, níbi tán nà án sí, tán nà án dé lẹ̀mí fi bọ́. Nígbẹ̀yìngbẹ́yín àṣírí tú o, ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Ọmọ kejì tí wọ́n jọ ń sọ̀rọ̀ sí, tíyẹn sọ fún ìyá ẹ̀ bàbá ẹ̀ pé nítorí pé èrò pọ̀ kó sọ àṣìṣe ọ̀gá ẹ̀ fún wọn. Ẹ má jẹ́ ń tàn yín, ọmọ yẹn níláárí o, ó dèèyàn láyé. Ìtàn nílé ayé. Kí n má tàn yín, ọmọ tó dèèyàn yìí ó padà lọ bọ́gà ẹ̀, ó lóun gbọ́ pé lágbájá ṣaláìsí lẹ́yìn ọdún bíi 5 sí 6 tó gbọ́ ló wá kí ọ̀gá ẹ̀ wípé òun gbọ́ pé lágbájá ṣaláìsí. Ó wá ṣàlàyé fún ọ̀gá ẹ̀ wá ṣàlàyé fún pé bó ló wà láti ní ọjọ́ yìí, ló wá sọ fún pé ọ̀gá, ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ máa ń sọ fún wa ló jẹ́ kóun kúrò o. Ọ̀gá yìí wá bẹ̀ pé kó má bínú, gbogbo àwọn ọmọọṣẹ́ ti lọ tán. Ìgbà nílé ayé, tébù máa ń yí, tó bá yí kàn ẹ́ lónìí má ṣì í lò. Iṣẹ́ ọwọ́ ló kọ́ lóòótọ́, ṣùgbọ́n má ṣe agbára lò, torí pé àwọn ọmọọṣẹ́ tó wà níwájú ẹ, Elédùà kó wọn sákàtà rẹ láti fọ̀nà ọ̀la hàn wọ́n ni, kò ní kó o ba ayé wọn jẹ́. Ó yóò ní ohun tẹ́ ẹ fẹ́ bá mi sọ, tàbí ẹ ní ìpèníjà kan tẹ́ ẹ ti là kọjá rí, tẹ́ ẹ fẹ́ kí gbogbo ayé fi kẹ́kọ̀ọ́. Ní ìkànnì HMTV, Hosanna Media TV, a lè gbé jáde kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo aráyé. Lágbára Ọlọ́run, ojú tó ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. Ẹ pe nọ́mbà mi èyí tẹ́ ẹ ń wò lójú fọ́nrán yìí, òun náà ni WhatsApp nọ́mbà mi. Ẹ tẹ àtẹ̀ránṣẹ́ ìtàn yín, á gbé jáde. Tẹ́ ẹ bá fẹ́ ká dárúkọ, à á dárúkọ. Tẹ́ ò bá fẹ́ ká dárúkọ, a ò ní dárúkọ yín. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ ká dì mú. Lágbára Ọlọ́run, Ṣómìwá Emmanuel, ẹ má gbàgbé ohun tí mo sọ fún yín lẹ́ẹ̀kan. Ẹ bá mi subscribe ẹ̀, ẹ like ẹ̀, ẹ text message, ẹ bá mi share ẹ̀, kẹ́ ẹ subscribe. Aago kan máa yọ ńbẹ̀, ẹ ra tẹ all. Tẹ́ bá ti tẹ aago yẹn, nígbàkigbà tá a bá bọ́ sórí afẹ́fẹ́, ẹ máa rí wa wò. Ṣómìwá Emmanuel, ògo ọ̀rọ̀, mo dágbére fún yín. Ó tún di ọjọ́ míì, ọjọ́ ire, á pàdé pẹ̀lú ayọ̀.